pa pa. Get down! Calm down! Get down! Get the fuck down! Get down! Get down! Kí ni mo ṣe jẹ́ ṣàánú mi? Kí ni mo ṣe jẹ́ ṣàánú mi? Ṣé ìwọ mọ̀ pé iṣẹ́ tí ọkọ bá ṣe where's the money? Olóko ló máa jẹ́. Where's the fucking money right now? Where's the money? I got the money now. No waste time. Come on, pẹ̀lú come on, de jamu mu. Oya oya. Ìkúlẹ̀ àgbẹ̀ àbọ̀. Owó wà lórí síìtì lẹ́yìn mọ́tò. Owó wà lórí síìtì lẹ́yìn mọ́tò. Ẹ ṣàánú mi, ẹ jọ̀ọ́. Confirm. Ìwọ ó parọ́ fún mi stop. Ó mọ̀ pé bàtà tí a ti jẹ́ máa bọ̀ ìgbẹ́ ló máa bọ̀. Jọ padà. Move it. Hey. Driver! Driver! World famous. Èmi mọ̀ yín dáadáa. Mi ò lè parọ́ fún yín. Mẹ́ta làwọn guys yẹn wọ́n ò níṣẹ́. Club icon ẹ̀dẹ̀ ló máa ń wà ló máa ń tẹ̀lẹ̀ sí ibẹ̀ ló máa ń wà 247 màmú. Parọ́ fún yín man. Mo ti rí pé ẹ mẹ́nu ẹ̀ dáadáa. Níbo wà lágodo wọn? World famous. Tẹ́ bá ti lọ straight, first turn, second turn by the left, ibẹ̀ ni wọ́n gbé wọn. Yes màmú. The brown house to the black gate ibẹ̀ gangan ló máa ń wà. Àníkẹ́ mọ́mọ́ tí a bá jọ torí pé ẹ ò lè mọ̀. Àdán dorí kodò ó ṣe ẹyẹ. Mọ́lá àdán dorí kodò ó ṣe ẹyẹ. Pepperoni. Ẹran ata. Ata tẹ̀tẹ̀. Mo sọ fún ẹ pé ọmọ tó fún mi ń dán yóò máa ń ríran bí ẹni tó ń woṣẹ́ ẹni. Inú ẹ̀ bá. Mo fòyàjò pepperoni. Àlàyé ẹ̀jẹ̀ kẹ́bọ̀dì bẹ́wò kẹ́bọ̀dì fẹ́bẹ̀. Kò sọ̀rọ̀. Ẹran ata lélẹ̀ àṣẹ jẹ. Today is going to be a good day. Now you come out last now. Why you don't stop? Oh, you check your pockets now. You do okay? Who be that? Tani here? Ha! Kasala don burst o. Kasala don burst o. Move like this! Níbo? Dájúdájú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta jọ ń gbé pọ̀ ni. Bẹ́ẹ̀ àjọ ń gbé pọ̀ ni. Àjọ ń gbé pọ̀ ni. Èmi kàn wá Scott fẹ́. Scott lọ́dọ̀ yìí ni kò tí pé mo gbé lọ́dọ̀ ìgbà ló kó bá mi. Sisters, na the two of us dey stay. We be like brothers. Olè dẹ̀ lẹ́ ń jà.
once in a while ẹnìkan ló máa mastermind àwọn nǹkan tá a máa ń ṣe àdẹ́tí ẹ̀ tí ìrówó rà bọ́. nínú sáà tí ẹ lè ló bọ́. a kò ń ṣe díẹ̀díẹ̀ náà kò hustle ni. na just to survive sister abeg. mo fẹ́ fún yín níṣẹ́. Ma? mo máa fún yín níṣẹ́. You heard me right. Ṣé ṣetán láti ṣe? Yes, wait. You know the kind of bro. Sisters, abeg. Ẹ ní láti dá owó mi padà. Ẹ̀gún lówó tó wà ń bẹ̀. Àjọ máa ná ni. Only if you're ready to work with me. Wande Falana ni orúkọ mi. World famous. What? Olè tó ń kólé onílé tó fi ń bò tiẹ̀ mọ́lẹ̀. 44 minus 4. 18 minus 8. I got gun in my palm. I got bullets in my chamber. Are you ready to work with me? Àjòjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Ó dífá fún ọlọ́pàá tó ń sin police dog. Wọ́n mọ̀ pé ẹ̀yin ni satellite tó wà ní everywhere. Tẹ̀rílé tẹ̀róde. Torí ẹ̀ ni mo ṣe wá bá yín pé mo need the full support yín. World famous. Sori. Àti fẹ́yàwó ọjà tó wọ ọbẹ̀ ló ṣòro. Táwọn guys tèmi bá ti múṣẹ́ lẹ̀ kí ni percentage ti wà gangan kókó nìyẹn. World famous. Àwọn lọ́rùn ọ̀rọ̀ o. Pàṣẹ yẹn gangan làwa ń jẹ. Tó bá clear tó dẹ̀ kí a máa ṣe ní 70-30. No lele tí pẹ̀sì bá ti pàṣẹ ẹ ṣáà mọ̀ pé kò sí ibi tẹ́sẹ̀ tàwa yóò kí n dé nílùú àfi ìlú tí wọ́n bá ti gbó lóṣó nìkan ló kù so everywhere pure. Ó túmọ̀ sí pé information ṣú ọ̀lọ́dọ̀ wa torí takọ bá ti rábò á sì tún gbàlájà no time. Orúkọ tèmi ni Charles Afọlábí. Àwọn tèmi ní gbòòrò ayé wọ́n máa ń pè mí ní cash app. Torí mo like owó gan mo lè payá mi torí owó. Ibi tó bá dé lè báyìí òun là ń bá ọmọkùnrin. Òun lèmi ṣe ń fa gbòòrò kí gbòòrò má fa gbò. My name is Zacchaeus Johnson, aka Zelly. Ẹnu kìnìún ló wà. I am fully ready. My name is Ogene Patrick, aka Atika Mena Gbo Egbe Mena Tori Mena Fuwe. PayPal for short. Now anything money now they live for. Ọ̀gá ni lásà. Rárá tó dàmọ̀, ó mọ̀ pé nínú oníkúrú náà. Ọ̀gá ni pineapple. Wande Falana, world famous. Mi ò kéré inú ayé. Èmi ni mo ṣiṣẹ́ Malam Bature ní 2002. Èmi náà ni mo ṣiṣẹ́ Paul Adéjùmọ̀ ní 2003. Gbogbo àwọn iṣẹ́ tí mò ń sọ yìí ni wọ́n gbọ́ nílé, wọ́n gbọ́ lóko. Àwọn tíìmù tí mò ń bá ṣiṣẹ́ tẹ́lẹ̀, mo rí pé wọ́n ti fẹ́ gbàbọ̀dè ni mo ṣe yẹra fún wọn. Ẹ dúró déédéé ẹ má gbọ̀n. With me, I'm a move mountain. Are you ready? 100. Fully ready. Tested. 100. The Lord is good. The Lord is good. Hallelujah. All right, it's time for praise and worship. Hallelujah. Hallelujah. Amen. Amen. We're going to praise the Almighty Jesus. Yes.
We're going to put on our dancing shoes and praise God. Hallelujah. Amen. Amen. Let us praise the Almighty and worship. All right, let us stand up and give thanks to the Almighty Father that has kept us alive up to this day. Hallelujah! We give you all Oh, sisters, I better go. I better not verse. They don't finish service. Why should I say Thanksgiving? Oh, good. So, say I wole. Ilé Olúwa ni ẹ lè wọlé. Oh, fine. A dúpẹ́ fún Olúwa nítorí pé ó ṣeun. Nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Fún ohun ribiribi tó gbéṣe nílé ayé wa. Tí kìí ṣe nípa agbára o tàbí agbára ayé kankan. Ọ̀pọ̀lọpọ̀ ló wà léwòsàn. Ọ̀pọ̀lọpọ̀ ló sùn lánàá tí ò jí lónìí. Bíbélì ni èmi ó ṣàánú fún ẹni tí èmi ó ṣàánú fún.
àánú tí ó ṣe fèmí rẹ ló jẹ́ ká wà bí lónìí ẹ bá mi ké hallelujah hallelujah hallelujah. Ní báyìí màá pe ìyá wa nínú Olúwa our mother in the Lord kí wọ́n bá mi fi ti àpọ́nlé kí wọ́n bá mi fi pe àlejò pàtàkì ta nínú ìjọ lónìí. Hallelujah! I need to possibly me only your earring. Mo ṣe máa yọ earring. Why are you doing this? I can't remove my studies. It's very expensive. Mo ra gold ní kí n máa yọ níwájú church. Honey, please now. Mi ò ní wọ church. Pastor. Whatever. Ẹ jọ̀ọ́, ẹ má bínú. Ṣebí nígbà tí mo wà ní church ni mo rí yín. Kí ló dé tí ẹ wọnú church? Pastor, èmi àtọkọ mi lájọ kúrò ní Pambody church. Pátádé débi bá mo ní kó yọ earring jẹ pé kò dá nínú ilé Ọlọ́run. Ó dẹ̀ ní pé òun ò lè yọ. Ṣùgbọ́n ọ̀tún sọ pé mo fẹ́ wá church. You practically forced me to wá sí church. Ilé tó ṣe báyìí níwájú. Why do you mean pé kí ló dé mo ṣe báyìí? Okay, irun orí mi ńkọ́? Stop mi ńkọ́? I don't have time for church drama o. Mi ò ráyè gbogbo yẹn. Mi ò lè wá church. Ẹ má bínú. Hallelujah. Hallelujah, sir. Praise the Lord. Hallelujah. Mi kọ́kọ́ ni mo fẹ́ kẹ́ understand pé Ọlọ́run ọba tó wà lókè kò ń ṣe Ọlọ́run tó máa ń judge èèyàn. Ṣé rí the fact that pé ẹ wọ earrings etí ti ròyìn it's not a problem. Ọkàn yín gangan ló matter as far as your heart is clean. Gbogbo nǹkan tẹ̀yìn wò yẹn kò ń ṣe problem níwájú Olúwa. Kọ́kọ́ ni mo fẹ́ kí ẹ understand nìyẹn. Ṣé rí mo wà ṣọ́n pé tẹ bá wọnú church wa Ọlọ́run á bá yín ní gbólóhùn fúnra yín báyìí ẹ máa gbàgbọ́ pé Jesus is Lord. So gbogbo nǹkan tí ẹ ń kàkún yìí àwa ò kàkún bẹ́ẹ̀ à ń judge èèyàn ní church wa ẹ̀yin ẹ wọlé mo dẹ̀ mọ̀ pé lẹ́ni tẹ́tí tẹ́ ilẹ̀ church wa ẹ̀ Ọlọ́run máa bá yín pàdé. Ṣé wọ́n lè tẹ̀lé wa wọlé sí pẹ̀lú earring? Ṣé rí wọ́n lè wọlé pẹ̀lú earring wọn máa wá fi yín sí front seat ẹ̀yin àtọ́lọ́hún ẹ̀ẹ́jọ pàdé ara yín. The France hope they won't invite us ká jáde síwájú ká máa jí control. Ní stress yín ẹ̀yin ẹ̀kọ́ wọlé. Ẹ wọlé. ó ti gbàgbọ́ ìjó o mo sọ fún ẹ you are too spiritual I don't like it. After you please. Okay, let's go. Péyọ̀ pàtàkì wá kó wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nǹkan tọ́lọ́run ti ṣe inú ayé rẹ̀. Honourable Ayọ̀bámi Akíntúndé. Ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ tó wọ́n ti ṣe. Let's go this time. Thank you. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Mo gbé Ọlọ́run ga lórí òkè yìí. Hallelujah. Nítorí láti ìgbà tí mo ti bẹ́ ẹsẹ̀ sínú ìjọ yìí ayé mi ti jí padà. Hallelujah. Mo wá sínú ìjọ yìí láti wá fi ẹ̀mí ìmoore hàn. Mo support ministry yìí pẹ̀lú 15 million naira. Praise the Lord. Ẹni Olúwa ṣe lóore o, ó náwó sókè, ó ṣe mí o, ó ṣe mí o. Mo dúpẹ́ lọ́wọ́ Jésù Olùgbàlà. Hallelujah, mo wá dúpẹ́. Ènìyàn ló kọ́lé alájà mẹ́fà tó jáde láyé. Mo dúpẹ́ lọ́wọ́ Jésù Olùgbàlà. Olúwa máa ṣe ń wò, Olúwa máa ṣe ń wò. Olúwa máa ṣe ń wò, Olúwa máa ṣe ń wò. Olúwa máa ṣe ń wò. Praise the Lord. Thank you. Bẹ́ẹ̀ ni sà. Ẹ má ṣe yọnu sà. Ẹ má ṣe yọnu sà. Mo kí gbogbo yín o. Orúkọ mi ni WANDE FALANA tí àwọn èèyàn mọ̀ ní world famous. Èmi ò kí ń ṣe òjíṣẹ́ Ọlọ́run. Adigunjalè. Where's the money?
Hello, where's the money? So now, just let us begin. This one already. Don't look for this place now. Fuck now. Ènìyàn lọ́lọ́run ènìyàn. Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀. Ibi tẹ́ ẹ wà yìí kò kí ń ṣe ìjọ Ọlọ́run. Ìjọ Sátánì Èṣù ni eléyìí tẹ́ ẹ wà yìí. Ẹ bèrè lọ́wọ́ pásítọ̀ yìí wípé báwo ló ṣe dá ìjọ yìí sílẹ̀. Aṣebíṣèkà aṣebíṣèkà omi ṣebí. Orí ìrònú yìí lẹ ṣì wà. Ẹ wá ná ṣé tipátipá ni ṣé dandan ni lọ́ fi ṣiṣẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ má parọ́ tanra yín. Mo ń sọ tèmi o kí aya yín má padà dáya láya. Kọ́mọ yín má padà dọmọ lọ́mọ torí èmi ò lè fiṣẹ́ ló gbà mọ́ o. Kíkẹ́ kí ló ń sọ lẹ́nu yìí? Kí ló tún mọ gbogbo nǹkan tó ń sọ yìí? Ṣé nǹkan tó ń try láti sọ ni wípé mo parọ́ pé Ọlọ́run pè mí? Torí kò yé mi kí ni ìtumọ̀ ẹ̀ gan? Ìtumọ̀ tójú ò bá tiẹ̀ ojú ti èmi o tí bá rìn síbí wá ní ìyàwó pásítọ̀ onígbèsè rẹ̀ tí bá rìn sọ́hùn ìyàwó pásítọ̀ onígbèsè rẹ̀ church tá à ń sọ yìí gan-an pákó àti pan la fi kàn tá a bá pọ̀jù ní church yẹn àjù 6 lọ 3 nídìílé wa èmi ìwọ àti ọmọ 3 ni àwọn tó kù tó ń bọ̀ láti ta kí ló dé gan ẹ wò tíṣẹ́ Olúwa ò bá gbẹ̀yìn ẹ jẹ́ wá iṣẹ́ mi ṣe torí lè ó ti sú mi o ó ti sú mi. Òótọ́ nìkan tí ìyàwó yẹn sọ fún yín o. Tí ìlà ọba gbé yìí ẹ padà sí làlà. Tíṣẹ́ Olúwa ọba gbé yìí ẹ wá nǹkan míì ṣe. Kí ló dé ìwọ ló ń sọ̀rọ̀ báyìí? Gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò sí èyí tó ṣẹ̀yìn ẹ̀. Gbogbo iṣẹ́ tí mò ń ṣe pátápátá òfo ló ń já sí nítorí pé mo kọ̀ láti gbóhùn Olúwa. Òótọ́ ni àmọ́ ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì fẹ́yìn tó gbódó mi. Kí ni mo máa fẹ́ ṣe báyìí? Torí mi ò mọ̀ ó ti sú mi mi ò mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe. Ẹ wo ẹ̀gbọ́n mi ẹni tí ó gbọ́n òun làwọn ń gbòó. Èṣù la fi ń wá owó òun la fi ń wá ọlá òun la fi ń wá ipò tọ́lọ́run bá ti ṣe. Èṣù. Kíkẹ́ mo fẹ́ sáré travel ó dẹ̀ máa tó bí 6 days kan kí n tó dé. Fún kí ni ibo lẹ ń lọ kí lẹ fẹ́ lọ ṣe. Kíkẹ́ understand now ìwọ ló sọ̀rọ̀ sí mi bíbá ẹ̀ mo dẹ̀ jókòó mo ronú pé ó dàbí pé nǹkan tó sọ yẹn sẹ́ǹsì wà bẹ́ẹ̀. Ó ní point bóyá kí n wáṣẹ́ kúnṣẹ́ tí bá dẹ̀ máa wáṣẹ́ kúnṣẹ́ mo ní láti wá rìn kúnrin ẹsẹ̀ mi ìdí nìyẹn tí mo fẹ́ fi travel fún about 6 days tí mo sọ fún ẹ. Kò sí wàhálà mo wo oúnjẹ lẹ́ẹ̀fẹ̀mí àtọmọ tá a máa fi jẹ fún 6 days àbí. Stop ẹ náà stop ẹ ebi ìgbà tó ń mú ọgbẹ́ tó fi ń gún un lọ́kàn ni náà èèyàn kí n tójú oníkà mẹ́sàn-án kà náà mi ò like ẹ Kíkẹ́ mi ò like ẹ má frustrate mi o I don't like it o ti advice mi mo ti take to your advice kí ló tún kù ó mọ̀ pé owó ìgangan ni problem owó tí máa fi wọ mọ́tò lọ sí ibi tí mò ń travel lọ́gàn mo máa fẹsẹ̀ ẹni dọ́dọ̀ gbé ìga láti lọ gbà ni so torí Ọlọ́run má ṣe bẹ́ẹ̀ understand me wọ́n ní kó pray fún mi pé pẹ̀lú ògo Ọlọ́run tí mò ń bá lọ máa make ẹ̀. praying lèmi àtọmọ máa jẹ fún 6 days ká máa pray ká máa gbàdúrà òun la máa jẹ ṣé òun la fẹ́ jẹ ni. I can now see that you are being very unreasonable pẹ̀lú gbogbo àlàyé tí mo ṣe you are being unreasonable mo ń lọ àdúrà ló yẹ kó fi tì mí lẹ́yìn that's it. àlọ ní tiẹ̀ àbọ̀ ní tèmi. Ọjọ́
bá ṣú ọjọ́ ebi alẹ́. àgbàlá ní kóṣù lẹ́yìn. agbẹ́bàtàrù gẹ́ngẹ́ ní ṣẹ́jú alágbè. adíá fún bàrọ̀kì ní ọ̀run tí ń bù fún bàrọ̀kì ní ayé. ẹ má mà jẹ́ kí bàrọ̀kì ní ayé tẹ́ o. ìṣòro ọ̀run. alàgbà. alágbára máa mèrò bàbá ọ̀lẹ. ẹ̀dá tí ò bá mọ ibi tí ẹgbẹ́ rẹ̀ ti ń là inú wọn máa ń sáré kú ni o. bẹ́ẹ̀ni. ẹni tó bá wá fẹ́ jẹ́ èèyàn á kọ́kọ́ jẹ́ èèyàn. èèyàn tí ìwọ jẹ tó fi jẹ́ èèyàn rí o. máa jẹ́. bẹ́ẹ̀ni. ó lè rí wá ilẹ̀ tó tóbi tó fẹ́ gbèjọ rẹ lé lórí ibẹ̀ lọ́ọ́ rí kó sì mọ́. sọ wá rí bí ẹni tí ń bẹ ń bẹ ìbá ṣe ń jẹ ẹ̀rà bẹ́ẹ̀ lè ro ṣọ́ọ̀ṣì ẹ̀ mọ̀ pọ̀ sí tí owó rẹ yóò sì mọ̀ bú yàkàtà. ẹ ṣé bàbá ṣùgbọ́n mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín bóyá ẹ lè fún mi pé tàbá tí ẹ̀ ń rì mọ́lẹ̀ bẹ́ẹ̀ kẹ́nìkan kan má rí wa gbogbo gbàkígbà tó bá ń kárí mọ́lẹ̀ ṣe mọ̀ wípé ó delicate there. wọ́n dìdò sẹ́tí mo ṣe fún ẹ̀ṣẹ́ tó lágbára ni ìṣẹ́dá kankan tó lè rí ọ. movement. ẹrù jẹjẹ tí ń jámọ́ láàánú. ẹni agbójú òkun yóò máa jẹ ní ẹgbẹ́ o. dáàdì. àti Zainab ìlú yóò tẹ̀ wá sèvù mọ́ rárá inú ilé Ọlọ́run táwọn èèyàn ti ń jọ́sìn káwọn òdìlé dẹ̀ lọ síbẹ̀ kán dẹ̀ lọ rọ́ọ̀bù gbogbo àwọn tó wà ń bẹ̀ pátá. gbogbo ẹ̀ ni mo kúkú gbọ́ it's been in the news látọjọ́ ẹ̀ so gbogbo ẹ̀ là ń rí. but come to think of it àṣé pásítọ̀ yẹn gan-an ọ̀nà ìbúrú ló fi kọ́là ẹjọ́ Ọlọ́run ò pé rárá. a rí bẹ́ẹ̀ ẹ bó ṣe yẹ kó rí náà ló rí nǹkan tó jẹ́ káwọn olè lọ́bẹ̀ náà nìyẹn torí nǹkan tó bá mú eégún kó wọnú church definitely ó ti náwó nǹkan nú nìyẹn. ẹ̀dá ní kọ̀rọ̀ gan-an ojú òde ṣe fi mọ̀ wá ẹ̀dá. bẹ́ẹ̀ ni inú ẹ̀dá jìn tó lóun bá ní kí òru di ọ̀sán lójijì a rí nǹkan tí ẹlòmíín fi òru ẹ̀ ṣe ní kọ̀rọ̀ àfi kí Ọlọ́run ṣàánú wa. Baby. How come? I told you I don't want to use that drug. Babe. Ṣé mo rí pé mo pẹ́ jẹ báyìí? Ìlera lọ́rọ̀. Health is wealth. You need to take care of yourself. Ayé rí ẹ ló ń pè ẹ́. Tó bá take care ara ẹ, tó bá break down wá pẹ̀lú mi. Babe. I know, right? Too much of sense in what you just said. Ṣùgbọ́n ibi tó bá lè là ń bọ́ ọmọkùnrin. Yoruba ni bàbá mi, sójà ni wọ́n. Nǹkan akíkanjú ni wọ́n fi kọ́ mi. Hausa ni màmá mi, sójà ni wọ́n. Nǹkan líle líle ni wọ́n fi kọ́ mi. So don't worry, I'll always be fine, okay? Yeah. Oh, wá ní jẹun. Idanada, I'll eat. Remember, I love you. And I love you too. You're not Stay safe. All right, you too. This man. Halima. Bọ̀dá mi, ó máa yà yín láàárọ̀ yìí. Ó yá mi kẹ̀. Ẹ̀yin ni mo wá rí. Àbí mo ti pẹ́ already, kò yá mi rárá o, mo ti late. Time don't go already fa. But ẹ̀yin ni mo wá rí o. Ó máa dúró kí n dé nìyẹn o. Zainab wà nílé. Bọ̀bọ̀dá mi,
Kí ló dé Monday to Friday ẹ máa lọ síbi iṣẹ́. Èní tó tún jọjọ́ ìsinmi ọjọ́ Saturday tó yẹ kẹ́ fi rest ibi iṣẹ́ lẹ tún lọ. Bùdá mi máa sinmi. Halima, you don't understand. Èmi ò kí n ṣe teacher, àwọn teacher nìkan ṣe ni wọ́n máa ń sinmi ní weekend. Ojoojúmọ́ ni àwa máa fi ń ṣiṣẹ́ àfi tó bá bọ́ sí ọjọ́ off mi. Lọ dúró nulẹ̀ mi ní pẹ́ẹ́dẹ́, okay? Zainab wà nulẹ̀. Here náà dá o. Tọ́ bá dààmú wa. Guy, mo agree pẹ̀lú ẹ. I need láti ṣọ́ra fún lady yẹn. If not, ó máa kó wa sí wàhálà o. Where you I want to like this kind of thing I do. It not make sense now. It not clearish. Where you? Okay, you want to say all of us we not know the kind of person where this be before we begin they follow on the road. We don't know the kind of water we they enter. Now we got the holla say alligators when they pull us for leg. Man, calm down, huh? Pepper, beg, shut up. When you talk like fool, you like mumu. You dey talk like person wey im brain get this sense. Ati come na gbe na to. Abeg shut up. What the? I go police for your head. You don't worry now. You don't need your brain. You don't need talk. I go police for your head. I go kill you. I go break your head. Where worry you now? Where they walk you? Me na calm down. Calm down. Pa your pile. Your jeune. Me na calm down. Me na calm down. You know say that? Hey, calm down. To the words, calm down. Mr. Sidon. What are you using this joke, oh? No, using this joke. But they said you. Wait. I said we no fine. See. You fine pass us. I go pay for you. Guy, wá kí Aditi bá lè gbọ́ràn lọ fi sọ létí ọmọ ẹ̀. She need to change her ways. If not, we go change her for her. For both of them, lover boy. Swear you, eh? Now you talk like person wey get brain so. Some people you be like say their brain don dey leak. You be like say your brain don dey leak. Okay, go do you something. Calm down. What they do you? Calm down. Pass the message. Talk now. I be your bro. Tell me now, what's be the big deal now? What's be the big deal? You know say your guy don't dey like this calatoma. Say I don't dey fall for this calatoma. You must suppose they align with me sometimes now. You don't say definitely me I go only the shadow for now. Say I won't die. Say me I won't die. Why you gonna support him every time? I don't dey protect him every time. No. Me, I won't die. You won't die. Me, don't want pie now. Paper, I like you, but I don't want like you package where they. I know what I go talk around. You go down. You go down. Do like. Shut up. They beg me. They take like they beg. Talk around. Now they craze. Natu. Cecilia, how are you? Fine, boss. Good afternoon, boss. Madam don dey around? Madam don dey around though. And e be like say she dey vex for you. She dey vex for me? Yes, boss. She even talk say make you come see her if you don't come. I copy that. Irọ́ tó jìnnà sóòótọ́ ni. Ṣé bọ́ ní tẹ́pẹ́ ọba ṣe ṣán? Akaleri. Nobody is forcing you to do this job. If you are tired, then resign. I am so sorry, ma. You're sorry. Mo lo oògùn kan ni mo ló jẹ́ kí n gbàgbé sùn lọ. Can you imagine? So, ó kọ́ iṣẹ́ ọlọ́pàá láti máa lo oògùn oorun fi sùn ni. Ọlọ́pàá mélòó ló rò pé ó ń rọrùn sùn nílùú wa yìí? Ọlọ́pàá gidi, an intelligent officer for that matter. You are the leader of an anti-crime unit. And you're taking sleeping pills. Me body. Me body. Wow. Wow. Bravo. Good job. For sleeping. Look at me. Tó bá mọ̀ pé o níṣẹ́ ṣe, leave this job. Kó jẹ́ ká fi ẹni tó níṣẹ́ ṣe sílẹ̀. Because I'm getting tired. I am deeply sorry once again, ma. And I promise I'll change. You better change. Otherwise, I will retrieve every opportunity I have given to you in this field. You are the leader of the Nigerian anti-crime unit. Natu. Oden shishe. Melendi shebai. What are you doing? I mean, ìpele wo ló fi lélẹ̀ fáwọn tó ń tẹ̀lé ẹ. Nígbà tí wọ́n ọ̀gá ṣe báyìí. Báwo ló ṣe rò pé àwọn máa mú ṣe wọn?
Proximity, timeliness is of utmost importance to a police officer. Nígbà tó bá ní kẹ́ chase èèyàn, kẹ́ léèyàn, kẹ́ tètè bá, tó lọ sùn. Báwo ló ṣe fẹ́ bá ẹni tó ní kó lọ mú? Timeliness is a major factor. No! Speed on it. Step on it. Know your job. Do it right. That is what I want. Otherwise, why lose good opportunities to create for any bishayu? I am deeply sorry, ma. Mama. Oh, better. Anyway, you and your team have been assigned to take up a case of a notorious criminal known to be WF, world famous. We have a bit of information regarding the lady, but you still need to do your job. And I hope this time only Logun. Otherwise, your job will be on the line. Atama, I promise to do my best. You better do. Anyways, you can go for now. Timbani there, I'll call you. Not so. Tell him to come in. Okay. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions, I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you I knew this. When I'm with you I feel so useless, I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? 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 Then will you get bored of Ọmọ, ó rẹ̀ mí o. Alẹ́ àná le, yesterday was hot.
I still dey battle the hangover. Orí club yẹn àná mo gbọ́ ọmọ kan àlọ́nú restroom. Sórí quick it ọmọ yẹn fún mi. Àṣé débi pé ìgbà tí mo fẹ́ wá báyìí. Ẹsẹ̀ mi ń gbọ̀n bí ẹni tó fẹ́ ní stroke. Èmi náà mo ṣe ọkàn lánàá o. Wèrè ọmọ yẹn inú mọ́tò ló wá ká mi mọ́. Mo ṣe alákọ̀ọ́kọ́ mo wá. Ẹlẹ́kejì tí mo ní kí n gbé débẹ̀. Wèrè kankan wá kanlẹ̀kùn mọ́tò pé kí n sún síwájú ni. If not, mo bá gbé wùbẹ̀ sí lọ́wọ́. Wait, true, no. That's so true. I would say we locked this door last night, Sha. Yes, now. Na me lock am when we enter. Ore go ti yo yama yama. A gbé ẹ wọlé, a wẹ̀ fún, a wá change aṣọ fún ẹ. Yeah, you that one a story. Yeah, kí wo dapa Fulana yẹn. Ojú kó bá papa sí jẹ. Wait. Maybe say what famous no come us last night, huh? Paper, why they reason like this now? Ilẹ̀kùn tó àtìtì. Bàbá ò lè ṣe fẹ́ fún wọlé ni. Wait o. Paper. This you not even look any baby yesterday. Wetin dey sup? Àwọn kí ló ń ṣẹlẹ̀ kankan. Abẹ́ni bí mo nǹkan tí mo fẹ́ sọ. Paper tèmi mọ̀ tá bá lọ sí club, a máa survey kiri. Ọsàn tó ná mi o. Watermelon tó ná mi o ló máa wá kiri. But I was surprised yesterday kò gbé anybody lọ́lé. Wetin sup now? Jáwa sí. Yeah, make her clear now. I'm not go fit gbé any ọmọ lọlé this time. Because I did like this, they don't capture my heart. Hey, yeah, man. But did they do me to person they restrict my flow right now, my calatoma, my rima. Hey, yeah, man. You get be with the make with my mind now. I beg go straight. No, now they try to clear you so now. Me, I don't get crush. You understand? I don't get crush. Who can be the crush? Kọ́mọ kékeré má ṣe dẹ́tẹ̀ tó bá ti lè dágbé nú igbó. Ẹni iwájú lẹ̀rù. World famous. 44 minus 4. 18 minus 8. Àṣàkẹ́. Ṣókè. Èmi Àṣàkẹ́ ṣarajọ. Satellite fún àwọn ọmọ ọgbọ́n. Ẹ̀wọ̀n pé tí n bá rí mi kì í sọ. Àbí Karo. Then una know say Karo no dey carry last. Ọlọ́run ṣe. Àṣàkẹ́, Karo. I don't know us, so you know us well. You know say anything we no clear, we know they check balance. This one clear past 3D, clear go. Ajé. If you know clear, you know if you go for am. Eléyìí tí mò ń sọ yìí, ó lówó bí ìṣẹ̀kẹ̀rẹ̀, àmọ́ kò kí ń pariwo ni. Ṣé báyé sọ yìí lẹ máa ṣe bá? Ajé. Ìtùpàdé wa rí so. Àṣàkẹ́ tó ń ṣa dọ́là, láwọn tá ń ṣa pépà. Karo. Karo the correct babe. Una know as we take the run am, you understand? Ìtùpàdé wa rí so. It clear? It clear. If it clear, I'm gonna leave on like that, I'm gonna move. Percentage, no change. Nothing fit change am. Àjẹsẹ̀. World famous. Ọlọ́run ògo àgbáyé. Àfọ́kùgò tó dúró tìkanra tìkanra. Ọlọ́run ṣe. Tọ́mọ kékeré bá tẹ̀ ń kọ́, ó máa tiro. Ọlọ́run. Tágbàlagbà wá fẹ́ show skills pé òun ṣó fóun kó lọ tẹ̀. Ajé ó máa fẹ̀jẹ̀ wẹ̀. Ajé. 100%. Ó ti clear jù. It clear pass anything. Ẹ máa play nǹkan tẹ́ ẹ̀ ń play lọ. Wo Bukola, mi ò pé mo lè dúró pẹ́ lè ní o. Àmì tí màá lọ fẹ́ lè ṣe àkáǹtì o. Ó dẹ̀ máa calm down. Mo ti sọ pé kó máa ní sùúrù. Ó ṣàmọ̀ pé bí náà ti fẹ́ ṣe tó bá ṣe nǹkan tí mo ṣe tó ń sìn. Adẹ́jọ́ máa lọ ṣe àkáǹtì. Ó ṣàmọ̀ pé kárín kàpọ̀ iye ló ń yẹ ni. Báwo ni? Wo lẹ́yìn àtijọ́ yìí. Kí ni update? Ṣe àkáǹtì kí ni màá lọ lé jàre. O dẹ̀ sọ fún mi, o serious. Ó máa ṣe tó ń sìn bàbá. Owó mi. Tí nǹkan bá ṣe wọ orí ẹ ló wà o. Wá kí ló ṣe wọ̀ látàárọ̀ tó ti sọ pé òun bọ̀ wá bá mi lọ́tún tó ṣe. Oya ẹ ṣe. Báwo ni? Ẹ̀yin ò mọ̀ ojú kẹ́ máa rójọ́ lọ àbí? Ẹ má bínú sá. Àkáǹtì sà. A máa bá yín sìn sá. A máa bá yín lọ́fíìsì. A bá yín sìn. Ok. Ẹ dówó yẹn mo ṣe gbọ́. Dáhùn dárí. I need to work. Sorry, let me call you back. Ọ̀gá. Balaji. Yes, sir.
kí ló ṣẹlẹ̀ ẹ̀ tí fún mi lákàntì odidi ọ̀sẹ̀ kan. Òun náà mò ń tẹ̀ láti get together ń sìn torí mi náà fẹ́ close ìwé mi. Kò ní dáa kẹ́ máa gbé cash púpọ̀ sí ilé. Màá ṣe lọ́la. Ìjọba lè máa ní cash púpọ̀ ni. Wait. John! Where's the money? Where's the money? Where's the money? Where's the money? The money. Kí ló dé tí ìwọ ṣe fẹ́ gé ìka tó fún ọ lóúnjẹ? Kí ló dé tí ìwọ ṣe fẹ́ pa ẹni tó nílé iṣẹ́ yìí? Ẹ má bínú mà, ṣé èmi kọ́ o fi tó bẹ́ẹ̀ o Ọlọ́run má jẹ́ èmi fẹ́ pa ọ̀gá mi báwo máa ṣe pa ọ̀gá mi ọ̀gá mi mọ̀ ọ́n pa o. ẹjọ́ kò lè pa mí àbúrò mi ní ẹjọ́ nítorí náà. bóyá Kádíjà tiẹ̀ lọ fẹ́ sọ àbí kan náà wọ́n wọ̀nyí. Hey, you keep quiet. Wetin dey worry you? Wait, she no dey lie. She no get any reason to lie. Oh yeah, may you confess before I go blow your head down. Oga, abeg, no blow my head, abeg. I go confess. Máa jẹ́wọ́. Ẹ má bínú. Bọ́lájí mi ò bínú sí ẹ mo ń gbọ́rù ẹ. Tí ẹ mọ̀ mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ ni ẹ̀wọ̀n ẹ̀gbọ́n láti gbà tí mo ti kúrò l'Àbújá nǹkan lọ fún mi mọ́ kò tiẹ̀ yé mi bóyá kò yé mi mo ṣe ṣẹlẹ̀ gan gbogbo ẹ̀kọ́ dojúrú ni tó jẹ́ àwọn guys tàjọ máa ń wà gan gbogbo wọn kò ṣì mí lẹ́ni wọ́n rate mi mọ́ wọ́n á dàbí. Bọ́lájí ti máa sọ pé bí mo ṣe rí ẹ kó break heart mi irọ́ ni mo pa o. Bọ́lájí ìwọ big boy l'Àbújá. Bọ́lájí ìwọ tó yẹ pé ọlá tiẹ̀ lèmi fi ń mígbà yẹn ọlá bàtà ló ń módò ṣàn ọlá tiẹ̀ tó ń mí sáwà lára lánàá fi ń survive ń gbà yẹn kí ló ṣẹlẹ̀ exactly. Ẹ̀gbọ́n mi lè sọ pé báyìí ló ṣe ṣẹlẹ̀ nǹkan mọ̀ pé gbogbo bí mo ṣe ń ṣe náà máa rí gbogbo bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀ náà mo yẹ ń ṣe kòkò lọ́mọ ní ẹ̀gbọ́n ṣe ń jáyín tán ibi tẹ́ ti rí mi lánàá yẹn mi lọ jáyé ń bà yẹn o ibi tí mo ti ń hustle nìyẹn o ibi tí mo máa wà tí mo máa wá máa bá àwọn ọmọ bọ́yìn pé kọ́ ti ẹ̀ ṣàánú mi tó bá jẹ́ 1B 2B ibi tí mo ti ń hustle. Bọ́lájí òun hustle ń bà. Ọlọ́run bá ń gbọ́. Kábíyèsí rẹ̀ Ọlọ́run àti tóbi fọ́lọ́run Bọ́lájí tó bá ṣe pé béèyàn ṣe máa ń ṣe oore tó ló ṣe máa ń gba ẹ̀san oore ni irú ẹ̀kọ́ ló yẹ kí irú nǹkan bá ṣẹlẹ̀ sí. Bọ́lájí ìwọ tó yẹ pé ń gbà ẹ tó bá ṣoore pàápàá jùlọ fúnrú èmi tí má gbìyànjú àti dúpẹ́ bóyá ń dọ̀bálẹ̀ wá ní rárá o ká má ṣe bí ẹrú fún ẹ. Bọ́lájí ìwọ. Ẹ̀gbọ́n ṣe ẹ̀kọ́ àìgbàgbé àṣebíyàn lẹ́yìn yìí tẹ́ ẹ̀ gbàgbérò àwa yìí ẹ̀gbọ́n mọ̀ pé bàbá rẹ ní bálá mọ̀ bí n pa àmọ́ ṣe mọ́ ni ẹ̀gbọ́n ṣé má para fún yẹn gbọ́n ṣe rí ibi tí mo wà yìí erin mi ń fọlá mi ni girlfriend mi ló níbi tí mo wà yìí. You're not serious. Girlfriend mi ló ń bọ́ mi òun ló ń fún mi láṣọ òun ló ń fún mi lóúnjẹ gbogbo nǹkan tí change tí mò ń fi dira mú òun ló ń fún mi ẹ̀gbọ́n kò sí wọn kan. Is that bad? Wọ́n jù bẹ́ẹ̀ lọ ẹ̀gbọ́n mi parọ́ fún yín mi kò yé mi mọ́ ẹ̀gbọ́n Ọlọ́run kò yé mi mọ́. Everything are all right. Bọ́lájí tó bá ní mind mo lè wá ṣẹ́kọ̀ọ́ fún ẹ tí wàá fi máa pa ọ̀dà tó bá ní mind. You see, I'm into oil business. Mo dẹ̀ ní ilé epo tó yẹ pé chains of filling stations ni wọ́n. Mo wá nìkan tí ibẹ̀ ó tóbi díẹ̀ àwọn customer máa ń pọ̀ nbẹ̀. Ṣé o lè bá mi manage ẹ̀? Ẹ̀gbọ́n má ṣe nǹkan tó ń ṣe get up. Ẹ̀gbọ́n bá ṣé mo lè manage ẹ̀ kẹ́ ẹ̀gbọ́n tó ń béèrè pé ṣé mo máa ṣe máa ṣe. Okay, let's start from changing, getting a place for you. Ẹ̀gbọ́n. But kí ni gbogbo eléyìí tó ń sọ nsìn? No, it's not funny now. What is all of this that you are saying?
èmi àti àtijọ́ conclude pé àjọ máa lọ sọ́dọ̀ mọ́mì lẹ́ni so kí wá ní gbogbo kàtìkàtì tó ń sọ nsìn. Ire ṣé tó bá tiẹ̀ máa bínú tó bá ń ṣe pé inú ń bí ẹ ṣé èmi máa ń sọ kàtìkàtì ẹ kí ló ń ṣe now babe relax mo sún pa máa lọ ẹ bọ ìwọ náà rántí o ìwọ náà ló máa sọ fún mi pé iṣẹ́ la fi ń jàre iṣẹ́ ó wà bí ń gbà tó ga mi pé. jọ please enough of your ọ̀gá any little thing báyìí ọ̀gá mi kí ló dé mi ò ṣọ́ pò ń sin ọlọ́run tó bó ṣe ń sin ọ̀gá ẹ̀ gan. No, don't say that. Báwo ló ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà? Ṣé ìwọ gbàgbé pé olóore mi ló ń sọ̀rọ̀ nípa ẹ̀? Olóore? Yes, at least, okay, fine. Nísìnyí mo ń ṣiṣẹ́, mo ní iṣẹ́ tó ṣe, and that's kudos to him. Olóore, please pay me that. Olóore you say. Have you forgotten? If you've forgotten, let me remind you. Gbogbo gbàtà wà l'Abuja, ìwọ ló máa ra aṣọ fún, ló máa fún lóúnjẹ, ló máa bọ́, ló máa ṣe everything fún. Everything he promised you, what has he done? Ilé tó lóun máa rà fún ẹ, ṣó ti rà? The promotion he said he will give you, where is it? Where is all of these things? You're not even seeing all of that. Calm down now. Gbogbo kini yóò ti dín nǹkan tó máa pariwo lé lórí now. It's annoying. It's frustrating. Babe, relax. Dúró, okay. At least nsìn, mo ní iṣẹ́ tí mo ń ṣe, yes or no? Mo ní iṣẹ́ tí mo ń ṣe now, and that's for him. Ó ti ṣe wọ̀nba tó ń ṣe, ó dẹ̀ ṣe ń try. Náà mo lè tọ́jú ara mi, mo dẹ̀ ń ṣe wọ̀nba tí mo lè ṣe, mo ń ṣe fún ẹ. I'm a man of my own now, and that's kudos to him. Okay, yes, fine. So promise me nílé or apartment or whatever. Yes, but kò tí ṣe step by step. It's me lè rush now. So what did you try? Ire, mo mọ nǹkan tó ń bí ẹnu, fine, it's okay. Mo mọ nǹkan tó ń bí ẹnu. So tó bá ti jọ̀rọ̀ ká lọ sọ́dọ̀ mọ́mí or kò ṣe mọ́mí, fine, a máa lọ. Then kọ́kọ́ dọ́dọ̀ ọ̀gá mi. You were here when he called me. Ó kàn fẹ́ rí mi briefly ni. Tí bá ti bá sọ̀rọ̀, tá bá ti ṣe briefly ni, tá bá ṣe àgbàbẹ lọ sọ́dọ̀ mọ́mí. Ìyẹn ńkọ́. It's not funny it's now. Okay, it's not funny. Let's go. It was me before, baby. Nísìnyí ó ti di ọ̀gá mi every time. Khadija, Hannah, ẹ má yẹ kí irú ẹ̀ tó ṣẹlẹ̀ lọ́wọ́ yín mọ́ o. Ẹ máa tẹríba, ẹ máa kúnlẹ̀, ẹ máa lóṣù. Ṣé ẹ̀yin nìkan lẹ ń ṣe ń bí ni? Ẹ má yẹ kí n tún gbọ́rú ẹ̀ mọ́ o. Ẹ lọ sẹ́nu iṣẹ́ yín padà jọ. BJ, Bọ́lájí báwo? How pẹ́? Ire, ìyàwó mi tí mo máa ń sọ̀rọ̀ ẹ̀ fún. Wow! Orúkọ ọmọ ní Romọ, Ire ni ẹ lóòótọ́. She's so beautiful. Thank you. Sálàfíà ni. Àwọn pẹ́ o. Ẹ má bínú. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe pè mí yẹn náà mi lè ṣaláì má dáhùn ni. Èmi àti ẹ ló yẹ ká jáde tẹ́lẹ̀ ká lọ rí àwọn ọmọ sí. Bọ̀ bẹ́ẹ̀ ṣe pè mí yẹn mo ní èmi máa lọ dá ọ̀gá tèmi lóhùn náà. O ní appointment pẹ̀lú àwọn parents ẹ̀. Okay, nǹkan tá a máa ṣe ni pé èmi àti Awọlé asáré ṣe meeting wa briefly. Okay, sir. Màá lọ drop ẹ̀yin méjèèjì. Khadija. Ẹ wá nǹkan fún Ire nu ọ́fíìsì. Ọ̀gá ẹ má jẹ́ stress. Má bọ̀ kí lè ṣe. Ẹ ṣe gbọ́n sọ. Bọ́lájí. Yes, sir. Má pẹ́ dé lọ́la o. Pẹ́ bíi ti báwo sá. Ẹ̀wọ̀n pé mi ò kí n fi ṣẹ́ṣọ̀ lẹ̀. Ẹ lóòótọ́ ni èèyàn tó bá máa lapa láyé á lapa iṣẹ́. You're doing very well. Thank you, sir. Yami. Yes, sir. Jọ̀ọ́ má bínú mi mọ̀ pé máa rí ẹ. Ṣé o ti gbọ́? So màá rán ọkọ̀ ẹ sí ẹ. Ṣé o ti gbọ́? Yes, sir. Ẹ ṣé gan ni, sir. All right. Yes, sir. Ẹ ṣé gan ga. Ó dà, sir. Yes, sir. Ó kọjá òye gbogbo ènìyàn o. Mo ló kọjá òye gbogbo ènìyàn o. Ó dàdí tú. Bọ́lájí, you need to understand what I am saying. You need to understand me. I'm your girlfriend and I cannot lead you astray. Kí ló dé now? Kí o ní mọ́tò méje, 7 good cars. Kó má lè fún ẹlẹ́yọkan nínú ẹ̀. And you're fine, you're comfortable with it. Does it make sense? Ire wa, ìgbà wo ló dé báyìí náà? Kí ló ṣẹlẹ̀? Kí ló ń ṣe ẹ́ náà? Kí ló ń ṣe ó dẹ̀ ranjú mọ́ nǹkan ní nǹkan, ó dẹ̀ ń tẹnu mọ́, ó ní mọ́tò méje, he has 7 cars. And so what? Is it your own? Ṣé wọ́n ló ní mọ́tò ní? Ó ní 7 cars, and so what? He has tried for me, he has said, ṣé mo plan tó ní fún mi ni? You don't know that. Oh, mọ nǹkan tó lè fẹ́ ṣe fún mi. Oh, mọ nǹkan tó ń rò náà. Oh, gbẹnú ẹ̀ náà Ire. Stop, má ṣe báyìí. Wo jọ mi fẹ́ o, bọ́lẹ̀ bẹ́ẹ̀. Mi ìfẹ́ gbọ́dọ̀ yẹn mọ́. Gbàgbé ẹ̀. Kí ló ń ṣe náà? Ọkọ mi, má bínú. Kò ń ṣọ̀rọ̀ ìjà.
Bolaji, I just need you to come to your senses. I'm your girlfriend. I cannot lead you astray. I cannot lead you astray. You want to run now. Run now. Bolaji, you're the one clothing this man. You were feeding him. You were doing everything for him. Look at your situation now. It doesn't make sense. Go balance. Go balance, Okomi. Yes. Ó dà pé ọ̀rọ̀ ọgbọ́n wà nínú nǹkan tó ń sọ yìí. Náà gbogbo ìgbà tí mo wà l'Ábùjá èmi mò ń tọ́jú ẹ̀gbọ́n lékè náà. Ẹ̀gbọ́n lékè ló ń fọ mọ́tò fún mi náà. Èmi mò ń fún wọn lówó, èmi mò ń fún wọn láṣọ. Ire má dà mí lórí lójó káì stop. Fine, èmi mò ń ṣe gbogbo kíni yẹn fún wọn tẹ́lẹ̀. Ọlọ́run ti gbàdúrà wọn náà. Àwọn náà ti ríre gbà lọ́wọ́ Ọlọ́run. Kí ni mo fẹ́ ṣe nípa yẹn náà? This is time. Ọlọ́run ti gbàdúrà wọn. Kí jẹ́ káwọn náà gbádùn ayé náà. Rárá, wọ́n switch ẹ ni. Àwọn náà dé máa bá wọn switch ẹ padà. We will put him back in that situation. What switch ẹ? Yes. Kí ló mean? How? Okomi, don't worry. We will do it back. A máa dá wọn padà sí condition yẹn. Rárá, ọba ni ẹ. We will switch it back. Ire kò yé mi switch up how? Baby, a máa switch ẹ ni, má worry. Ṣé ipò tí wọ́n wà báyìí, ipò tó wà báyìí, a máa fi wọ́n sínú ẹ̀. Ipò táwọn wà báyìí, a máa wá mú wọn lọ síbẹ̀. Yes, we have to switch it up. Kí ló dé? Ire. Baby. Ọ̀sẹ̀ ń sẹ́bi lọ́wọ́ ajá wa lọ lè rojú sájà bá jòbí ni ẹ̀sọ́ bá dáná lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá dán wò tí ò bá ya wèrè mímọ́ sọ pé yóò ya dìgbòlugi abẹ́rẹ́ nǹkan onítìrí lọ́kọ́kọ́ sáwọ́ lọ sílùú tìrí ìsáwọ́ wọ́jọ́wọ́jọ́ òun sáwọ́ lọ sílùú tẹ̀mórì ìsìnkanyí abirù gílọ́gìlọ́ òun lọ́kọ́kọ́ sáwọ́ lọ sílùú bátẹ́ fún ṣé ẹ mọ̀ pé kékeré ẹyẹ ni àgbàlagbà ẹyẹ ni a gbọ́dọ̀ bolókùnrin ẹyẹ kan lórí ìtẹ́ ó ṣe wọ ìjọta eré bá pati kò nìkan là gbóhùn ẹyẹ ló kó ẹrù jẹjẹ ní gbogbo lẹkìrẹ lọ́wọ́ àwọn ìyá mi àgbààgbà ẹ fọkàn yín balẹ̀ kí ni nǹkan tẹ́ ẹ sọ pọ̀ ṣẹlẹ̀ gan. Bàbá ẹ gbà mí ẹ ṣàánú mi ó ní olórí burúkú máa ṣàǹfààní kan tó wà nípò tó yẹ kí ọkọ mi kó wà. ṣe sùúrù o ṣe ẹni tán ṣépè fún kan ó di ọkọ rẹ lọ́wọ́ mú. Bẹ́ẹ̀ni ó dẹ̀ dá mi lójú bàbá ó dá mi lójú pé kádàrá ọkọ mi ló ń lò kádàrá ọkọ mi ẹ jọ̀ọ́ ẹ gbà mí. Fọkàn rẹ balẹ̀ wo bí ọ̀nà lọ́tọ̀ ọ̀wọ̀gbẹ́ fi sílẹ̀ ẹ má sọ fọmọdé pé kó fi iná lẹ̀ nígbà tó bá jó lọ́wọ́ ọmọ náà mọ̀ kó léwu ọmọdé ò gbọ́dọ̀ wo àgbàlagbà gbọ́dọ̀ wo béèyàn bá síjú wórùn tó wọ́n lápòlò èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ara wo lẹ fẹ́ kí n dá fún un torí inú iṣẹ́ tó rọrùn ju tèmi mọ̀ ṣe kanú ẹ̀lẹ́gbẹ́ wáyé kí lẹ fẹ́ ká ṣe fún un èmi ọ̀rá yé. ó dẹ̀ ń bi mí pé kí ni ká ṣe fún ṣe bí wọ́n ló gbé wá bí ìwọ ló máa fẹ́ nu ẹ̀sọ́ nǹkan tó máa ṣe fún. ọkọ ìyàwó wojú mi ojú kòró ọgbọ́dọ̀ pojú kòró jẹ ní mèsì awo wọn ló tu ìfẹ́ wo bí fọkàn rẹ balẹ̀ ṣe wọ́n fura pé wọ́n lo kádàrá rẹ ní tòótọ́ àbí bẹ́ẹ̀ kọ́. bàbá òun ló ṣàkíyèsí pé òun lo kádàrá mi. òun lọ ṣàkíyèsí pé òun lo kádàrá rẹ ìwọ tí mo wò yìí o ti rọ mi sápò kó o bu gàrí sí lókù kọ́ mọ́ mú ọ̀rọ̀ mi àpò wo bí ara wo ni wọ́n fẹ́ ká ṣe kí ló fẹ́ kí n ṣe. ẹ wo bàbá ẹ jẹ́ ká pa. kí ni. kápá kí ni bàbá kò sí pípa ń bẹ ọ ilé báwo ló ṣe máa sún pé kápá. gbogbo ẹnu rẹ sọ̀hún. ọmọdé yìí o ti sáwó ọ̀dájú mo ti rántí pé inú ogbó ọ̀dájú mo ti lọ mú ọ sáwó inú àjàlẹ̀ sì ni mo ti lọ mú ọ̀sẹ̀ tuntun rẹ̀ awọ ọ̀dájú ni wọ́n ṣe ń tiẹ̀ bọ́mọ bá kú lọ́wọ́ rẹ̀ wọ̀ yìí ò ní sunkún ọ̀dájú ọmọ ni ọ́ ìwọ ọmọ pẹ́ni tí ọba jẹ ogún pógún ìtàkìtàn ló tọ̀ wọ́n máa ń pa ó ní kọ́kọ́ ni wọ́n pa gbogbo mọ̀lẹ́bí rẹ̀. bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ tẹ bá tiẹ̀ máa pa ẹ jọ ẹ jẹ́ kó jẹ́ òun nìkan lè máa pa ẹ dápà òun nìkan ẹ má pa mọ̀lẹ́bí ẹ. ṣàtìkú lè mímọ̀ bá mi pa. arákùnrin máa wojú mi bí n bá ti ń sọ̀rọ̀ so ti gbọ́ sórí iṣẹ́ tí wọ́n ṣe fún ọ ara rẹ ní ọmọ ìwà gbogbo gbà kí ìgbà tó bá ti ń lọ bí iṣẹ́ yóò wà lára rẹ so níjọ́ tí ẹlẹ́dàá ọ̀gá rẹ ọba gbà bọ̀dẹ̀ níjọ́ náà ni ọwọ́ sọ funfun wá bí iṣẹ́ wọ́n bá ti wá di bí aago 4 ọwọ́ ọ̀rọ̀lẹ́
ìjọ tó bá wà nínú aṣọ funfun ìwọ gbìyànjú kọ́ lọ́rẹ̀ dì mọ́ tọ́ ọ bá ti dì mọ́ wọ́n sọ jígà lágbolé àwọn ọ̀gá rẹ̀ èmi lúbúlúbú ojú ọlọ́mọ sọ bẹ́ẹ̀ ọ̀gá rẹ̀ ó kú. ẹ̀kọ́ ha. ṣèbó ti gbọ́ o ti gbọ́. movement. Down. ẹ̀gbọ́n má bínú ẹ̀gbọ́n ìjọ ìdáríjì mi ọ̀gá mi ìjọ ẹ̀ bá. Bọ́lájí. èmi kọ́ ẹ̀wò. Bọ́lájí. ìmọ̀ kọ́kọ́ pẹ́ ẹjọ́ obìnrin ló tì mí. Bọ́lájí ya. agbára obìnrin ni. I have plans for you. Bọ́lájí nítorí pé èèyàn tó dáa ni ẹ ti ṣe mí lóore rí èmi náà ní plans fún ẹ. Bọ́lájí o fẹ́ pa mí kí ló fẹ́ gbà ń bẹ̀. ṣé mi ṣe ẹ̀rọ ìtàn náà kó ṣe mí nífẹ̀ẹ́ ṣe ọmọ yìí ló gbà ẹ̀gbọ́n ìjọ. Just pick it up. ẹ̀gbọ́n pick it up. ẹ̀gbọ́n mi máa ń dún ẹjọ́. láti èní lọ mi fẹ́ ẹ́ bá rí ẹ bí tó bá dé àyíká ọlọ́pàá máa gbé ẹ o. Now leave. ẹ̀gbọ́n lẹ́kẹ̀ẹ́ jọ. Go. ire kó bá mi. Bọ́lájí wọ. ẹ̀gbọ́n mi máa bínú ẹjọ́ torí Ọlọ́run dáríjì mi. I don't ever want to see you again. ẹjọ́ ẹ̀gbọ́n mi. Leave now, please. ẹjọ́. If come close. Bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi bọ́sù bá ń fi gángan lọ́mọ náà gòlí lásán lè mi mo kàn bá wọn di légún ni mi ò lè parí fún yín ara yín mi ò lè parọ́ fún yín ẹ wò bí mo ṣe wà yìí mo ṣe dé láti Bauchi ni sátì ẹ jọ̀ọ́ ṣàánú mi bàbá ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ṣàánú mi. kí ló lọ ṣe ní Bauchi. bàbá mo lọ ṣẹ̀wọ̀n ni ẹ jọ̀ọ́ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ wò bàbá wọ́n ti sọ fún mi pé láti kékeré ni mo ti jalè gbọ́dọ̀ fi ṣe mí ni ẹ jọ̀ọ́ ẹ ṣàánú. boss ẹ ká confam bọ̀bọ̀ yìí náà gbogbo àwọn tó kú ẹ náà láti pàdánù bọ̀bọ̀ yìí kò waste time wa ni. It's okay. You don't need to tell me what to do. I know how to handle it better. Hello, who that? Yes? Okay, what famous? Right away. Where are the other team? You, take him back to the cell. Yes, sir. You follow me and call the others. Come and stand up. I go blow your head. Carry your property. Allow me, Chevy. Ṣùgbọ́n ó fojú jọ rere. Good evening, sir. Good evening. My name is Aliu Nuhu. Mo gbọ́ pé àwọn olè wá jalè níbí láìpẹ́ yẹ. A gbọ́ information torí ẹ̀ la ṣe wà níbí. Oh, sorry, officer. Hausa ni. Bẹ́ẹ̀ ni bọ̀ mo gbọ́ Yorùbá dáadáa. Bádàmúà. Bádàmúà? Bádàmúà. Ẹ wo, lóòótọ́ àwọn kan wá bí. Okay. Ṣùgbọ́n ṣe rí lẹ́nìí oore náà ṣe fún mi o. Olóore mi ni wọ́n. Ẹ má lé wọn o. Torí ṣe rí tẹ bá mú àwọn èèyàn kan tẹ bá fi wọ́n wọ̀n mi, màá deny o. Mi mọ kankan. Mi fẹ́ ṣe wàhálà kankan. I notice you are under threat. No, I'm not under threat at all. Wọ́n wá kò ń ṣe nǹkan tó le tó bẹ́ẹ̀ ṣe gbọ́ yẹn. So ẹ máa lọ, ṣẹ́ gbọ́. So ba matsala ba damuwa. Ba damuwa. Lalla. Okay, no problem. Move, guys. Sanjuma. Ọmọbìnrin yẹn succeed pẹ̀lú robbery yẹn torí pé she had a proper planning. But you guys failed woefully. Torí pé ẹ tiẹ̀ ṣara yín jọ, ẹ ríra yín tó jọ, you guys could not coordinate anything. And you could not even bring yourself to catch a woman. A woman! You guys did not know what you were doing. Kojú òṣùwọ̀n gẹ́gẹ́ bí tó yẹ kẹ́ ṣe. We are sorry, ma. I don't need you to be sorry. I need you to do your damn job. Kí ló dé? Ṣọmọ kékeré nìyí ni. Stop telling me sorry. Measure up to your positions. Kí ló dé? Ma, we'll try chasing after their vehicle at the scene of the crime. Ṣùgbọ́n ẹni tó nílé epo yẹn ló ní ká má worry pé ká má wulẹ̀ tẹ̀lé wọn. Can you hear yourself? Can you hear yourself? How does it even sound to you yourself? If a victim is telling you not to chase after a criminal, it means he or she is talking under duress. Are you guys even a member of the Nigerian anti-crime unit?
Do you see yourself as a good leader? Do you even measure up to your positions? I mean, think about it. Why are you disturbing me? Why are you stressing me? Why are you embarrassing your positions? We are sorry, ma'am. I told you I don't need your sorry. Stop telling me you're sorry. Ma'am, we assure you we are going to get her. You need to assure yourself. I don't need your assurance. Now I want you guys to know that your job is on the line. Maybe if after you lose your job, you look for another means to fend for your family. Ewa mo bo shere. Ewa mo to my potan gbe yin si te ko láti measure up to out of my office. Get out! Natu! They are poor in numbers. Here is Patrick Zubi, aka Paper. And here is Zacchaeus Johnson, aka Zela. And here is Chast Apolabi, aka Kasap. Here is WANDE FALANA, aka What Famous. She is the leader of the team and also headache to we Natu. Sir, how can we get them? That is what we have to work on. Because they believe that we can do it. That is why they call on us. Natu! 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 What famous? Surrender yourself now. I repeat, surrender yourself now. This is Nigeria Anti-Crime Unit. We are not joking. Surrender yourself now. Mo calm down. Mo calm down. Guys, shoot! 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 Baby moja motala ma kíkanjú lógun. He who fights and run to fight another day. Are you saying fully grown, able-bodied men like you ole mu obìnrin lásán? Ma'am, we're only working on your instructions. That? The instruction was to bring her alive. Shut up! Ṣé ẹ rí iye ọlọ́pàá tóbìnrin yẹn padà nù? Couldn't you have found somewhere to hit her? Kẹ́lẹ̀ gbé wá bí báyìí. Ma, I shoot the corner and one boy. So where is he? He escaped, ma. You are mad. Listen to yourself. You are stupid. Special agents. Don't get job for nothing. Please, you are free to bring in your resignation letters. Matewogba. Go and rest at home. Go for vacation. Go and enjoy yourselves. Hey, Shisha Koko now. We are sorry, ma. I hate that word. Shut up. You are all dismissed. Natu! 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 Bàbá, it's zero information. Mi ò kí ń jalè, mi ò dẹ̀ ń ṣe informat. Bẹ́ ṣe ń wò mí, olóṣó nìkan lèmi mọ̀ ń ṣe. And what about you? Ẹ má worry bàbá, máa ṣe homework lórí ẹ̀, máa fẹsẹ̀ múlẹ̀, mo máa wọnú ayé lọ. Any information tí bá ti rí, máa send ẹ̀ sí mi ẹ̀yin boss, abeg. Okay, no problem.
But if I later discover that you guys are just trying to joke with me, Alihu Nuhu, I'm afraid your parents will lose you. Ah! I mean it. Eh. Check my record. I don't joke. I know you guys very well. No problem, you can go. Ah, Baba, thank you, sir. Ikelele, you are like your fuck of every day. Now, person, whenever it's a problem, they use English, they pray. Book when no agree enter head, go enter exam hall. Me, Ali, will know who. Ajé mama, zero cap, me mo be agent no she get number me. Ó pè mí náà. I swear mama, mi lè parọ́ fún yín mo japa kúrò nle ni. Now why I call you then pé ká fi pàdé nbi báyìí. Ọlọ́run. Mama. 44 minus 4. 18 minus 8. So ẹ̀yin kí lẹ link out nípa mi. Mama, kò ṣe inú ayé ilé mi àti mú pàṣẹ ilẹ̀. Ẹni transformer tó ń tanná fáwa olóṣò. Mama, èmi ò jó ṣẹ́ yín o. Àṣàbárí nìkan ni mo lò fún mo dẹ̀ ní máa get back sí. Àdán dorí kodò. Ó ń wò ṣe ẹyẹ. Ẹ̀yin ẹyẹ wẹ́wẹ́. Ẹ jẹ́ ṣe sólò. Ẹyẹ tí ó ṣe bí àdán. Ẹnu ẹ̀ àṣẹ̀jẹ̀. Ọdẹ tó fẹ́ ṣólédùmarè. Orí ẹ̀gún ló máa kú sí. Múnimúni kan kì í mórìṣà. Múnimúni kan kì í máfẹ́fẹ́. Ẹ má gbàbọ̀dè fún mi o. Agbọ́dẹ kẹ́ ẹ̀. Torí ìrókò tó bá gbàbọ̀dè níbẹ̀ la ó bẹ̀. Your phone. Off your phone. It's off already. What on, sir? I say I want to have a meeting with you. Yes, sir. That's why I'm here, sir. You know me very well, that I know you guys very well. You guys are informants. Koba Akaba? Yes, sir. And I don't disturb you guys. Because I know, you know Mama Wulofua. Yes, sir. I need a good information about what famous. And I want you to give me every details. What famous? I don't know which that. I'm hearing that for the first time, sir. Are you trying to joke with me or you're trying to do some magic? I don't know, sir. You don't know what famous, the most wanted criminal? What famous? Adigunjale. Oh. Yes, I know her, sir, but I don't have any information about her, sir. You don't have any information about her? At all, sir. Sir. And your guys did not have any information about her also? Don't need anything. I don't so believe me, sir. I just can't take my loss, sir. Okay, you can go. Yes. Come here. If I later discover that you have information about what I just asked you and you lie to me, wallahi tallahi zan ci buru ubanka ka san ni sosai fa wallahi dan kai wasa da ni zan kashe ka ne wallahi tallahi, like I will put on for your body to I mean gun. No sir, no sir, no sir. You can go. You come inside. Let's go. I've been trying to ask him something and he said he did not know. If I later discover, I will lie. He will be regret of his action. Gbà kó lóògùn ẹ. Gbà lọ́wọ́ mi náà. Bí tó bá rí là ń bọ́ ọmọkùnrin o. Ó yá gbà. Gbà náà. Èmi náà mọ̀ pé a lè fi kàkàkà pátá wí kókókó ìrókò.
bó síbẹ̀síbẹ̀ ọdẹ ní kìnìún ọdẹ lológìnì náà sórí gbogbo ilé normal thing ni tọ́mọ èèyàn bá yìn ọmọ èèyàn náà ló máa bá ọmọ èèyàn tó bá bà tí ó bá jábọ́ òun ni wọ́n ń pè ní sọ̀mọ̀rí lórí títì. gbàkólò no be poison gbà lọ́wọ́ mi nígà. olóyè nítorí sọ lórí aago yẹn ò yé mi dáadáa o. Como ṣe gbéra mi wá? Whatever case my PA might have filed against that lady, tagged criminal, mo fẹ́ kẹ́ drop it. Àmọ́ nínú report tí mo kà, wọ́n ní òbítíbitì owó ni arábìnrin yẹn gbà lọ́wọ́ yín. Ẹ̀yin náà ti sọ tán pé òbítíbitì owó ló gbà lọ́wọ́ mi. Èmi mo lówó. Ẹ drop case yẹn. Olóyè, is this a case of blackmail? Not at all. Or is she in any way threatening you? Rárá. So why are you dropping all charges against her? Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn bí sábàbí ló jẹ́ Femi, but sábàbí tó dání. In fact, this world famous. She's my savior. I drop charges here. Mi understand o ká tó wọlé oní small but mighty ni àwa wọlé tóun ná mi ní 30,000. wá olóṣò tèmi ò kí ń gba 30k o ọmọkọ tó ń sọ o. ọmọ àti mi ní sùúrù èrò lẹ́gbẹ̀gbẹ̀ gírí normally ò sọ fún pé 50k ló máa gbà èmi rò pé tá a bá dórí pápá níbi tílẹ̀ ti tẹ́ mo máa ná normally àbí bó ló ti rọ́kọ̀là tó ń náwó yàfùyàfù má má ṣe báyìí náà kí ló ń ṣe ẹ̀. ẹ láǹfà rẹ owó yẹn ti wọlé o and then 22 million ni o so láàárọ̀ la máa wọ bank máa gbowó yẹn jáde then pàdé mi ní MBS lọ́la nírọ̀lẹ́ ọ̀la by 4 or 5 pàdé mi ní MBS àlẹ́ wọn bá máa bẹ́ owó yẹn ó ti yẹ bẹ́ẹ̀ ó ti lọ. kí ló ṣẹlẹ̀ náà ẹ kàn make calls látàárọ̀ ni ṣé contractor ni ni. ìwọ ṣe fìyẹn lẹ́kọ̀ọ́ kanjú mọ́jọ́ tó wá ṣe. èmi gan wá bí wá ṣeré náà. mi náà ń kó gbéjà o. ṣẹ́yìn gan mọ̀ ń pé adébíṣẹ́ má ṣiṣẹ́ àgbà ọ̀lẹ ni. I carry my hustle for my shoulder no worry. ẹ tó bá ti jẹ́ yẹn gbà yẹn jẹ́ ká fìyẹn lẹ̀ jẹ́ wọnú restroom kí ṣáwà dẹ̀ ká bẹ̀rẹ̀ rẹ̀. ó yànnà èmi gan wà ń lé lákọ. orí ẹkùn ló máa kú sí múnimúni kan kò lè mú òrìṣà múnimúni kan kò lè má fẹ́fẹ́ ọdẹ lológìní ọdẹ ní kìnìún gbọ́ndẹ jọdẹ lọ ẹran jọ ẹran lọ nígbó àjùra wa lọ ti dàkadì kọ́ tabaníkà mẹ́niyàn lálá máa mú tó bá ti dọ̀là tún máa kọ̀la tó bá ti dọ̀là tún máa kọ̀la ọ̀la kì í tán láyé. wà á kí ló ń ṣẹlẹ̀. ọ̀gá wa mi lè gba 30k. ọ̀yà ní sùúrù máa fẹ́ fi 2k. 32,000. àní ó sì. ṣé kò ń ṣòwò ni wà á kí ló ń ṣẹlẹ̀ èmi tí mo jẹ dì tó wá fẹ́ máa lọ ni. tó fẹ́ rárá fáńdù mi ni. ní sùúrù náà ó yà máa. ṣó ń bẹ ni abeg. ọmọ ha ìsàyè pọ̀ ọmọ yìí hàn. ikú bá máa rìn àmọ́ òfúra iná ti jó lórí kókó. abẹ́ mi cover am. bírin méjì bá fojú kára wọn ikán tẹ̀ fún. ọmọ I no understand again o. This thing don tire person now. I just dey house just dey drink just dey smoke just dey waka up and down. I no do anything. Wetin happen now? We no do business. So if something happen to one person now, we make come affect all of us. Wetin happen now? We no go for business. We no go for transaction. But boy, ó dẹ̀ máa ní sùúrù. Máa ní sùúrù now. Wọ́n fi wọ́n súnmọ́ ọ̀kan tó ń ṣe. Tó bá jẹ́ pé a ti gbọ́ sí lẹ́nu lọ́jọ́ sí, nǹkan tó ṣẹlẹ̀ yóò bá máa ṣẹlẹ̀. Ọmọ bójú kò ń bẹ̀ jàre. Stop that thing now. Ó dẹ̀ tiẹ̀lẹ̀ kúkú nìyẹn now. Ìbọn bá kó dẹ̀ kú. Ó dẹ̀ àdè tó yẹn àdè kò sílé. Ọmọ no be say I dey miss money dey. But I dey miss that thing now. I wan work now. Why you like money like this? I'm bored. You wan carry money go heaven? You wan die for poverty? Wait, let me tell you something.
Now our person bullet me too. And you want you? Now your person. Our person? No. Now your person. Everybody when they hold me back, not be my person again. Cash out. Make I tell you something. If paper not well, we no go any operation. Oh. Ṣé bó ṣe máa rí nìyẹn? Ṣé bó ṣe máa rí nìyẹn? Bó ṣe máa rí ló sọ fún ẹ. Mama. Gbogbo nǹkan tẹ́ ń sọ pátápátá ni mo gbọ́. 44 minus 4, 18 minus 8, no 8. Cash app. World famous. Tó bá jẹ́ pé ìwọ ni Ọ̀tàbà, bá a ṣe ní ṣiṣẹ́ náà nìyẹn. Nǹkan tí mo sọ fún nìyẹn o. Greediness ló ń dà láàmú. Ẹ make sure pé pépà jẹun. Ẹ dẹ̀ fún lóògùn ẹ̀. Sure, world famous. Mo ní kọ̀ọ̀kan tí mo fẹ́ receive. Mo fẹ́ náà jùlọ síta. All right. Ṣó ti gbọ́. Money. Now only you. Why should they always take paper matter like say paper na one better person? Say paper that you alone. But now your person now. But why should they always make her look say paper better paper? She not do like that. Say paper better you alone. You come join kilo sell go now. I no dey like this. I don't like this package. We go be paper safe. Okala one time make die. Okala o. I make go cool down jare. Go lọ jare. Paper like say we be nothing. We can live with that one now. So that's who you be. I no cute. I no handsome. I be waiting for something to happen. If they dey happen. Go ask her now. She be like she just go. Ask her now. No shele go now. WF, the world famous. Ìtúpàdé Wàrísò, ọ̀jálé onílé, bíbó tiẹ̀ mọ́lẹ̀. May they respect you from live reshovel. Yeah, man. My mind just declare me say, it be like say not the kind of love one I get for you, now he get for me back. Because on the norm, so shall go, so shall come. Barak not the move all. And now you be the barak, so. 44 minus 4, 18 minus 8, no 8, but no love. Paper, get well soon. The team is missing you. WF. 44 plus 4 plus 4 minus 8. That's still 40, but me, I love you. What I don't understand is what help does this lady render to those she robbed? Àbí gbogbo tó bá ti ṣọṣẹ́ báyìí tá bá débẹ̀ wọ́n ní kó rob àwọn kó ṣàwọn lórí ni. Come on. What help is it exactly? Because nítòótọ́ ariwo tí àwọn ará ìlú pa kiri nìyẹn kó ṣàwọn lórí. I think it is the high time we put more effort on how to capture her and her team. I so much believe in you, boss. Torí mo mọ̀ pé kò sẹ́ni tí ìjọba ò lè mú. May God give you the power to conquer always, boss. Thank you so much, Cecilia. I will surely get them, and I will put them for their body to on the silence. I trust you, boss. Yeah, that's the way it is. Yeah, man. It's about the Wàrísò. WF. You get something I want to reason with you. Wait to be that. First off, I would like to appreciate you. You too much. You understand? The oil with your head no go dry. Because I appreciate
the love, the attention, the care where you give to me. And I know even if you go walk ever since so and you did, you got along with me. I appreciate that. But the truth is, and if you say boys now, their mind ain't go sweet. Because ever since, they don't feel go operation. Because I say me and not gallant to go. And you wait for lead them now for the operation. Now you they deal with me steady. You understand? I just feel say make you just try go one operation with boys. So that when I go feel come up, bring back money so that your mind goes sweet. No be say we no fit go operation without you. We just dey use that one to regard you. But yeah, and I appreciate and die say now they regard me. But me way they see like this so me paper way they see so I think I'm gonna go work, but I told you I fuel, I gallant die. I bet gonna go, gonna free me. You understand? Man, not worry about me. Yeah, she law. You sure? Man, I go make money 100. Man, I go make money. I go think of. WF. Not again. Hey, Turemu. No. Listen to me real good. If you do not bring the world famous into this office today, do not bother coming back. Am I clear? Don't bother coming back! Boss, I got a mail, sir. And what about it? World famous information and the home address. Very good. So we move on the silence and we attack, we arrest, we shoot on the pato. Do you get that? Yes, sir. Move. Aunty Zaina. Iye ọkọ mi. Kí ló ṣẹlẹ̀? Kí ló tẹ́ pè mí pè jaya? Bọ́dá mi lóhun kan. Torí ẹ̀ náà ni mo ṣe pè yín o, mo ti pọkọ mi sìn. Ó ní òun lọ operation àwọn world famous. Ó ti sú mi, mi ò lè dá sùn lé mi lè dá dúró sínú ilé. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ibo la lè lọ ta lè ti lọ máa gbàdúrà. Ọ̀rọ̀ bọ̀bọ́ yìí ti sú mi, ẹ ṣàánú mi. Ẹ wo Aunty Zaina, a ní láti lọ síbi kankan. Inú ilé náà la máa wà. Ibi gbogbo lọ́lọ́run wà, mo dẹ̀ mọ̀ pé máa gbàdúrà wa. Lágbára Ọlọ́run, bọ́dá mi máa mú world famous. Àmín. Ọkọ mi ò balẹ̀, ẹ ṣàánú mi. Ẹ fọkàn balẹ̀ jàre, mo tẹ̀rù pé àyà mi ti jábẹ̀ ṣe pè mí. Ẹ wá jókòó jàre. Mo dára mi ni mi o. Ẹ fọkàn balẹ̀. Kò sí problem. Ìwọ ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ọ̀rẹ́ mi kí ni kí n sọ? Agbọ́n máa gbọ̀n tán. Ó ní láti gọ̀ síbi kan. Bẹ́ẹ̀ ni o. Ọ̀rọ̀ ilé ayé yìí sábàdì sábà ni kò sẹ́jọ́ ń bẹ̀. Bẹ́ẹ̀ ni o. Ó sọ rẹ̀. Ó rí sọ. Good afternoon, sir. Ẹ jọ̀ọ́ ṣé lè júwèé lé world famous fún wa. Àwọn ọmọ bẹ o. Mo rí ìbẹ̀rù lójú yín. Kò sí wàhálà rárá. A kàn fẹ́ mọ́lé ẹ̀ ni. Fún àǹfààní tiyín àti ti àwọn aráàlú náà ni. Sir, tá bá mọ̀ bẹ́ẹ̀ and any points láti máa sọ fún yín à mọ̀ bẹ́ẹ̀ ni. Okay, no problem, you can go. Thank you, sir. Ẹ má tú wo toro ṣe ni lójú fìrí. Àníkẹ́ mọ́mọ́dé abájọ torí pé ẹ ò lè mọ̀. Àdándórí kodò ṣe ẹyẹ. Calm down. Don't come. Ẹyẹ tí ó ṣe bí àdán. Ẹnu rẹ̀ ló ṣe jẹ́ òrẹ́ tí ó ṣe bí àdán. Nice one. Our movement straight to make everybody go establish themselves. Wetin dey worry you now because you know they calm down now. I tell you say I get plans. Who goes there? You dey spare anybody? No. Who be that?
Go check. Wait. Yes. Kí ló ṣẹlẹ̀ bullet wa? Good afternoon, sirs. I'm Bọ́láńwá. I'm Bọ́láńlé. Bẹ́ẹ̀ni sà. Bullet wa ni mo béèrè kí ló ṣẹlẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó dàbí ni pé àwọn ọlọ́pàá wà lára because bá ṣe bọ̀ ń sìn wọ́n béèrè ilé world famous lọ́wọ́ wa láṣẹ ní kásáyé wa sọ fún yín sà. Báwo lẹ́yìn ṣe hàn káwọn tẹ̀lé yan ọlọ́pàá ni wọ́n? Bẹ́ẹ̀ ni sà, ó dá wa lójú. Àwọn ni àìṣekú iwájú wọn sìn la ṣe rò pé kásáyé wa sọ fún yín. Ok, ẹ ṣé gan. So, what's the problem? What's happened? How far? Some two girls come meet me now. They tell me say Ojo dey around. Oh! Eke bawo! That's on point. Look at the devil sleeping like dog. He was wanted criminal. What famous? I said that every day is for the tip, one day is for we the agent. Ilẹ̀ mọ́bá olóró ẹ̀ lẹ́nu. What famous? Stand up and surrender yourself now! One famous, I say stand up, you're under arrest. One famous, stand up, I say. Oui, you know comment will I say WF quand il vex au person now WF.
I bet no verse. Me man no say me man don't have for big time. You understand? Because the level be say only me one man do the take say now they can't eye when I say they look you, now you say they look me back. But it be like say me I get cross eye for the matter, I beg. No vex. Where you are beg now. You man no say even 49 minus 9. Na still that level now, eh? I beg, no vex. Thank you. Paper. You fuck up. Oh. Agree. 44 minus 4. Not the matter now. 18 minus 8. That's still the matter. I told you. No 8, but no love. Now me even mess up. I'm not supposed to try. I told you. No, they price me with love. I don't like him. You fuck up. Only me want to say I don't have for. I don't bagalada like that, you understand? But the matter still be say, eh? Now only you want, you know, say after God now, WF now, world famous now, eh? You know, say if people like us don't mess up now, only you want, you go just look, say, okay, based on the good days, you go see a rich person. What did he say they think for her? Say, I not get sense. Because that's a tiny for your side. Ants walk on the run elephant, how now? I go die. O de woru mi shoshan. On fi love me. You wrong now. Yeah, man. You wrong die. You wrong die. But last, mama na you na. Hey, gallant. As the camera go na terminal. You full grown. Who see you don't run? Gallant, finish there. That's mama. You too much. Where you? Make I bless you. Joy. Now small pikin they do me oh. Now small pikin they do me oh. You did it. Mama, you too much oh, eh? Pípa. Mo finu we ni mo jawa. Ere be dun le o jole. Àṣé lo to ni pe style ni. Ẹni kò lórí ayé. I am ready to face the law. And we are also ready to take you along. I thought you're trying to disappear or you're trying to make some incantation with lie. You put them for your body to. Move! Natu! Move! Move! My friend, I sincerely want to appreciate you guys for your hard work. Mo mọ̀ pé oníkálukú yín ló sa ipá àti agbára tó ní lórí case yìí. And I am indeed very grateful to you guys. Mi ìfẹ́ kẹ́ rò wípé mo burú mọ́ yín jù. I do not want you to take my aggressiveness for hatred. Torí kẹ́ bá lè ṣiṣẹ́ yín bí iṣẹ́ ní gbogbo ìgbìyànjú tèmi náà ń gbà. Now I can smile. And I can also say ẹ kú iṣẹ́ to the Nigerian Anti-Crime Unit. Natu. Thank you very much for making my job easy too. Nǹkankan ni mo fẹ́ sọ. Ẹ jọ̀ọ́, for now, let's keep the arrest of world famous to ourselves. Mi fẹ́ kẹ́nikẹ́ni gbọ́ pé a ti rí mú. Torí mo ṣì ní àwọn ìwádìí kan tí mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ẹ̀. I hope we all understand that. Copy that, ma. Natu! No. Bring her to my office immediately. You're all dismissed. Natu! WANDE FALANA tó sọ̀rọ̀ ẹ̀ di world famous. Kí ló mú ìwọ obìnrin decide láti máa ṣe irú iṣẹ́ burúkú tó ń ṣe? Torí mo rò pé iṣẹ́ tó ń ṣe yìí ó ti pọ̀jù fóbìnrin. Ṣé kò kìí sọ̀rọ̀ ẹ̀? She dey talk, Oga.
ó máa ń sọ̀rọ̀ dáadáa. Obìnrin bí akọni. Kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà tá bá ń try láti ṣe investigations wa pẹ̀lú àwọn victims ẹ̀? All they tell us is to let you go. Olórí àwọn ló jẹ́. I want to know the reason behind that. No! No! La! Hello, Kiramoni, wo telibira. Ọmọ ènìyàn. Èé ṣe tí ìwọ fi sun àsùnpìyè. Will you keep short? Kishu? Are you serious? How do... Wallahi, Oga, permit me to put him for Alec to. Wallahi, Motikebu. No. No! Let her be. Motikebu, Wallahi. I'm going to pull over. Haba! No. I'm interested. Jọkẹ́ Ọ̀jẹ̀dìran. A bí ọ ní ọjọ́ 4 oṣù kẹsàn-án ọdún 1980. Mẹ́ta nìyá yín bí. Ìwọ làkọ́bí. Ìkan nínú yín kú nígbà tó pé ọmọ ọdún 7. Ẹlẹ́mìí gúngùn ni ọ́, ṣùgbọ́n ọkọ tó gbé ẹ sílé fẹ́ pa ẹ́ láìpẹ́ ọjọ́. Ìbá dára ìbá sùn kí o má jẹ ohunkóhun tó bá gbé fún ọ ní jíjẹ nítorí pé tó o bá jẹ àjẹrọ̀rùn ni. Shiro! No! Madam, is she saying the truth or she's trying to do some magic? Wallahi tallahi, like I am now. Permit me to put her for her body. Wutu wallahi tallahi. Wallahi tallahi, permit me to put her for her body. I am the one who catch you. Permit me to put her for her body. Shut up! Ẹ̀rù jẹjẹ tí ń jámọ́ láàánú. Ó ṣe bí ṣùgbọ́n ó jọ rere. Ó dàdí tú. Darling, tí bọ̀ṣọ yín ni. Mo rò pé wọlé lọ change ni. Change àbí kí n la baby kí n change aṣọ kẹ ó dàbí pé nǹkan tí mo ń sọ yìí ò yé ẹ sórí bínú mi ṣe dùn tó lé ní sórí baby aṣọ tó wà lọ́rùn mi mo lè wọ́ dọ́là ní bínú mi ṣe dùn tó lé ní ó dàbí pọ́rọ̀ yìí ò yé ẹ contract tá a ti ń lé láti ọdún yìí àgbàdúrà aṣọ oríṣiríṣi ó wá bọ́ sí baby this call for celebration come on. Ẹ mọ̀ nǹkan tí ọkọ àti àwọn bá ti wà tí mọ̀ wọn bá ti papọ̀ tọ́dẹ̀ ń kí pọ̀ lọ́hùn ó di dandan kọ́ lọ́hùn gbàdúrà gbígbàdúrà lílé tààrí. You can say that again. Ọlọ́run ṣe o inú mi dùn Ọlọ́run ṣe o Ọlọ́run ṣe o. Inú ẹ̀ ò lè dùn tó nú mi téèyàn bá gẹ̀ sínú mi. Kò lè kọ́ sí Baby, take your drink. Thank you. Sorry. Hello. Hello. Shuri. No. Kò lè rí bẹ́ẹ̀ yẹn. No. Múnimúni kan kò lè mórìṣà. Múnimúni kan kò lè má fẹ́fẹ́. Ọdẹ lológì ní. Ọdẹ ní kìnìún. Ṣùgbọ́n ọdẹ jọdẹ lọ. Bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ lọ ẹranko ẹ ti kú máa rú lóògùn ẹ̀rù òyìnbó aláwọ̀ funfun gan tó bá rú ọ̀rọ̀ àwọ̀ má jèlé lápé ẹranko ti lọ ìwọ náà wò báwo ni odidi èmi obìnrin àtẹ̀yìntọ̀ kó máa wá gàba lé mi lórí torí kò ti lówó wò Bọ́láńlé má jẹ́ ń tàn ẹ́ àkọ́kọ́ ìwọ ni mo fẹ́ràn sórí ilé ẹ̀ tí mo wà náà ẹ̀ gbogbo dọ́kúmẹ̀ntì ẹ̀ pátápátá ló ti wà lọ́wọ́ mi òun náà máa kọ́kọ́ ta nǹkan tí màá kọ́ fẹ́ kó ṣe fún mi ni pé passport ẹ̀ jẹ́ kó ti wà ready Sierra Leone la máa gbàdé Germany. Dúró ó
ó dàbí pé ó lè tí wọ́n lè jẹ́ kí n pẹ́ padà. bẹ́ẹ̀ ni ìjàmbá ṣọlẹ̀ onílé tají ìwọ ìwọ wow really ládùúrú oore tí mo ṣe fún ẹ o ní ilé mi tí o wà nú ẹ ló máa kọ́kọ́ ta documents ti wà lọ́wọ́ ti wọ́ so o lè ronú àti pa mí ó mà ṣe o so tó bá yẹ pé lóòótọ́ bó ṣe gbé drink yẹn fún mi mo mú ni bọ́tà mi ò bá ṣe lọ nìyẹn káwọn tó ní mí má jèrè mi àbí kókó gbogbo gún mi kókó jẹ nǹkan tẹ́lù ṣe máa bá obìnrin míì tó bá lówó lọ́wọ́ nìyẹn láti fẹ́ ọkọ torí èèyàn ò mọ orí èrò tó máa wà lọ́kàn ọ̀run yín lẹ́rú ṣe máa bá obìnrin míì láti fẹ́ ọkọ tó máa ti lówó ládùúrú nǹkan tí mo ṣe fún ẹ I saw you and picked you up and cleaned you up mo rò pé bóyá tí n bá tún ẹ ṣe tán wàá jẹ́yàn àṣẹ ẹranko ní ẹ ìwọ ń bóbìnrin plan pé máa gba Sierra Leone Germany ẹ máa gba Sierra Leone kóòtù ọ̀run ni ẹ̀yin olórí burúkú méjì yìí má ṣàǹfààní ọkùnrin Ọlọ́run máa ṣe o Ọlọ́run mo máa dúpẹ́ o kò sí wàhálà o sórí bó o ṣe fẹ́ káwọn bí mi jèrè yín àwọn tó ní ẹ́ wọn ò ní jèrè wọn náà Ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ ni wo listen to me I know what to do to people like you ẹ̀wọ̀n ló máa kú sí I will deal with you. Wande, your case is a very serious one. Ó ṣe mí láàánú pé such a very spiritually talented lady mo wà ní irú situation báyìí. Ìdí tó dé fi ń jalè yẹn gangan ni mo fẹ́ mọ̀. Mo ṣẹ̀ṣẹ̀ understand the reason tí àwọn victims ẹ ṣe máa ń sọ wípé àwọn yọ̀ǹda ẹ̀ ni. Torí nǹkan ìyàlẹ́nu gbáà ló jẹ́ fún mi pé ọkọ tó fẹ́ mi sílé ó lè ṣe gbogbo nǹkan tó sọ fún mi kó má ṣe yẹn. Àmọ́ kí ni ìdí ẹ̀ gangan tó fi ń jalè? Well, it is what it is. Take her away. Boss. Kí ló rò pé mo lè ṣe láti ràn lady yìí lọ́wọ́? I mean, like help her mo mọ̀ pé kò sí nǹkan tá fẹ́ ṣe náà, but like help her reduce her punishment or something. Ma, èmi wò pé òfin ti mú àfi tí ẹlẹ́dàá bá kó yọ nílé ẹjọ́. I know. I mean, it is what it is. Yeah. Not so. Not so. Alàgbà, arábìnrin tí mo sọ̀rọ̀ fún yín ni. Kò ságbára tó dàbí ti Jésù. Bàbá ìyá. Kò ságbára tó dàbí ti bàbá. Kò ságbára tó dàbí ti Jésù. Agbára tó jágbára lọ. Ìyá Ìbejì ẹ ti ṣe tán. Mo ti ṣe tán, gbogbo ọwọ́ ló ń ta mí. Ẹ pẹ̀lẹ́, báwo dẹ̀ ní ṣáwọn Ìbejì ń kí? Mo ti máa ń sọ fún yín pé méjì kọ́ ló wà ń bẹ́ ẹyọkan lélẹ̀. Ẹ̀yin lẹ mọ̀, ó ṣe ẹ̀yin lẹ. Ẹ ṣé. Ìwé lọmọ mi máa kà ó. Ìwé lọmọ mi máa kà. Kò ní bá wọn dín dòdò.
lábẹ́ bírí. Bí ògo ọ̀run ayé. Kò ní bá wọn dákàrà. Ìtọ́sọ ìmọ́lẹ̀ mímọ́. Nínú gáràjì yo. Ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ o. Bí ògo ọ̀run ayé. Ìwé lọmọ mi máa kà ó. Eli jà kábíyèsí Elédùmarè. Ìwé lọmọ mi. Ìyá àbúrò. Ẹ̀mí mímọ́ kábíyèsí Elédùmarè. Ẹ ra sà. Máa ṣiṣẹ́ lọ, máa ṣe wá ìsinmi, máa fúrúgbìn, olùkórè ń bọ̀. Ojú Olúwa mi wo iṣẹ́ rẹ̀, àwọn áńgẹ́lì mímọ́ ń kọ́, ìbá ṣe rere tàbí ibi, èrè iṣẹ́ rẹ̀ ni ìwọ yóò gbà. Bẹ́ẹ̀ ni, ègbé ni fún ẹni tí a fi rán tí kò jẹ́, ègbé sì ni fún ẹni tí ó ń jẹ́ nígbà tí a kò fi rán. Arábìnrin, ẹ kú oríire. Ọlọ́run olùjọ mímọ́ máa jẹ́ kí oríire náà bá yín kalẹ̀. Kábíyèsí Ẹlẹ́dùmarè, ẹ̀mí mímọ́ o, ẹ̀mí mímọ́ o. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run á jẹ́ kó wá sí ìmúṣẹ. Mú kí nìyẹn wá sí ìmúṣẹ alàgbà. Ìlérí Olúwa nínú ayé yín ni. Bẹ́ẹ̀ ni, ọlẹ̀ tó wà nínú yìí, ọmọ tẹ́ ń gbé kiri, a mú mi rí pé ọmọ ológo ńlá ni, ògo àgbáyé sì ni pẹ̀lú. Ògo tí ó ń gbé ògo mi ni, ògo tí gbogbo ògo tó ń tẹríba fún ni, ìràwọ̀ ńlá ni. Kábíyèsí Elédùmarè, bẹ́ẹ̀ ni, a mú mi rí wípé iṣẹ́ ìránṣẹ́ ó wà níwájú ọmọ yìí. Ọlọ́run Elédùmarè olú ìjọ mímọ́ a máa tọ́, a máa kọ́, a sì máa bá rẹ̀ jọ. Alàgbà, ẹ dá dúró níbi tẹ́ dé yẹn. Irú iṣẹ́ burúkú wo lẹ̀ ń jẹ́ kiri yẹn? Ọ̀rọ̀ burúkú wo lẹ̀ ń sọ yẹn? Ẹ̀mí mímọ́ o. Nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ gidi, tẹ́ wá fọ ọ̀rọ̀ wèrè tẹ́ fi tẹ̀ lẹ́yìn. Iṣẹ́ ìránṣẹ́ ni ta ni máa ṣe? Mo rò pé mo gì tútù. Iṣẹ́ ìránṣẹ́ tí bàbá mi ṣe tí ò lówó lọ́wọ́, tá a fi wà lójú kan tá a jìṣẹ́ tá a jìyà débi tí mo dé yìí, tí mo fi wá ń gbàdúrà lọ́sàn-án lóru lójoojúmọ́ wípé ọmọ yìí ló máa yọ mí kúrò nínú òṣì, ló máa yọ mí kúrò nínú ìṣẹ́. Ẹ̀yin tún wá dé, ẹ wá lọ́mọ inú mi, á ṣiṣẹ́ ìránṣẹ́. Kàkà kó mọ̀ yìí ṣiṣẹ́ ìránṣẹ́, áyàn máa jalè ni. Ẹ̀mí mímọ́. Ẹ lajú yín, ẹ wò mí dáadáa. Kàkà kó ṣiṣẹ́ ìránṣẹ́ mo tútù sọ, áyàn máa jalè ni. Kẹ́ tó ṣojú bí ẹ̀wà gbọdọ̀. Ẹ̀mí mímọ́, ẹ̀mí mímọ́. Ọ̀rọ̀ jáde, àṣẹ sì tẹ̀lé bẹ́ẹ̀. Ṣé ń rí ipa kí ọ̀rọ̀ ẹnu ìyá kó máa ń kó nílé ayé ọmọ, ipa kó lágbára ni. Ṣé ń wá rí ọ̀rọ̀ ẹnu kí ìyá sọ sí inú ayé arábìnrin ló fà á kó fi mí jalè. Ṣé ń rí èèyàn Yorùbá gan sọ pé ọ̀rọ̀ kí aláboyún bá ti sọ àtòdì ọ̀run ló ti wá. Ọ̀rọ̀ Ọlọ́run náà ṣèré èdè lọ láìṣẹ. Òun ló wá fi fà bóyá pé gbogbo ibi kó bá ti lọ jalè tí ló mi jíṣẹ́ fún ọ́n bẹ̀. Èrè bẹ́dùn nílẹ̀ ó dọ̀lẹ́. Àìsí ilé ológì ní ilé ìdílé kùtè. Ẹni fi inú ẹnu ó ti jẹ́wọ́ ayé ẹ máa fi kèrègbè rán mi níṣẹ́. Ayé ẹ máa fi kèrègbè rán mi níṣẹ́ àrè máa bọ̀. Bómi má ṣe tẹ̀yìn wọ̀gbìn mi lẹ́nu. Ayé ẹ máa sọ gbádọ̀ fún o. Ẹni fìnnú ẹnu ó ti jẹ́ ọ́. Èrè ló bẹ́dùn. Iṣẹ́ yá, iṣẹ́ màmá yá o, ọmọ ogun iṣẹ́ yá.
iṣẹ́ yá iṣẹ́ máma yá o ọmọ ogun iṣẹ́ yá. ìwọ o tún catwalk sórí ń bá kó kíní bọ̀ lórí ẹ̀ ó pé. ẹ wo adébísá mọ̀ ṣe àgbà ọ̀lẹ́ni o sẹ́rí bá a ṣe ń lọ ẹ ní sórí ibú mọ́ tilẹ̀ o bá a ṣe ń lọ tá a bá débi tẹ́tì ṣiṣẹ́ tẹ́ni ìkan kíkan nu yín bá wá ń ṣe ìmẹ́lẹ́ ẹ má kan àbùkù o ẹnu tiẹ̀ tó mú yẹn ẹ̀rẹ́ lè tó ń catwalk bí wọ́n ṣe máa rìn nìyẹn. òun fi kún ọjọ́ ẹ̀wọ̀n ẹni òun catwalk ní prison. ọmọ ilé ọgbọ́n ní bíbá iṣẹ́ torí bá kó mi ọpẹ́rẹ́ máa sọ pé tèmi o. bó ṣe wà nìyẹn ọmọ tó bá ti ya gara wa ẹ̀wọ̀n nílé ẹ̀ they no dey tell person na body go tell you. àsìkò ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ò tí ì tó rárá òun gbàdúrà kan lóun pé ẹ̀yọ́ níbo ṣé wọn tó jẹ́ pé wọn ò tiẹ̀ tí ì dájọ́ ẹ àti ìmọ̀yọ́dún tó máa dá fún ẹ òun sọ pé kọ́lọ̀ máa kú ẹ̀yọ́ wàá tẹ̀ sí ní sùúrù náà wàá jẹ́ kó dájọ́ ẹ àmọ́ ọdún tó máa dá bóyá wọn gbére gan ni kọ́lọ̀ máa kú ẹ̀yọ́. àbúrò burúkú yẹn kí wọ́n mọ̀ wọ́n ẹ̀yìn. máa wà ń bẹ̀. inú ọ̀wọ̀ báyìí àti ẹ̀tì mọ̀ nǹkan tá à ń ta sí ojú ló pé sí ìgbà mélòó lọ́dún mẹ́fà máa fi pé. ṣé wọn pé mi wàá bá ẹ. ọwọ́ gbáriwo lọ́jọ́. ẹ̀mí mímọ́ ẹyẹ àdàbà o èṣẹyẹ pípa o èèwọ̀ o. ẹ máa èṣẹyẹ pípa o ẹ máa ṣe màláìka rẹ̀ sí. ò jẹ́ wá. ẹ̀mí mímọ́ ẹyẹ àdàbà o èṣẹyẹ pípa o. lọ́sọ̀ rẹ̀. ọmọ àṣẹ. òjíṣẹ́ Ọlọ́run ni o. dẹ́nu dẹ́nu. ọdẹ ṣóyè yín bíbélì sọ wípé ìwọ tó o gba ọkùnrin rẹ tó ń rí gbọ́ báwo ló ṣe fẹ́ gba ohun Ọlọ́run tó ò tiẹ̀ rí rárá gbọ́. Ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìgbàgbọ́ rẹ nìkan ló lè mú ọ lára dá. Ní báyìí ẹ jẹ́ ká gba àdúrà. Tá a bá rí ẹnikẹ́ni tá a bí nínú obìnrin àbí ìta àfọ̀bẹ gbé jáde nínú ìyá rẹ̀ yálà ìyá mi ni àbí bàbá mi ni tó ti sọ̀rọ̀ aburú sínú ayé mi tó ti sọ̀rọ̀ ìbànújẹ́ sínú ayé mi yálà ó sọ ìbànújẹ́ ọ̀rọ̀ sínú ayé ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ gba àdúrà gbogbo ogun ìbànújẹ́ nínú ayé wa kó bẹ̀rẹ̀ sí ní jáde àdúrà ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ o tá a bá rí ẹnikẹ́ni tó ti sọ̀rọ̀ aburú sínú ayé mi lórúkọ Jésù kó máa jáde gbogbo àsọtẹ́lẹ̀ ìbànújẹ́ nínú ayé mi kó máa jáde gbogbo ẹnikẹ́ni tó ti fi èpè sínú ayé wa lórúkọ Jésù kó máa jáde Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù tí Olúwa dá Jèhófà nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ torí tó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkú sì gbé kalẹ̀ lórí àwọn òṣìṣà omi ta ní ògo orí òkè Olúwa lọ tàbí ta ní ó dúró bí mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò sì gbọ́kọ̀ rẹ̀ sókè sí asán ẹni tí kò sì búra ìtàn. Àkì pé kọ́mọ kékeré má ṣe dẹ́tẹ̀ tó bá ti lè dágbénú igbó.